òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́mà sùn ẹ̀ka jáde lọ òun tún ẹfẹ̀. òun lọ sẹ́ Dubai òun gbàwẹ̀ òun ṣe gbogbo ẹ̀ òun lọ lé babaláwo òun lọ àfáà òun lọ gbogbo ẹ̀ síbẹ̀síbẹ̀ ogun ayé òun ṣe kíni òun lé sí ìkíní tó bá fẹ́ gbógun ayé kò sẹ́ni tí ò lógun torí bí Ọlọ́run ṣe wá tẹ́lẹ̀ mi ò mọ̀ lẹ́ni nìyẹn òun ló ń kó báyàn tó máa ń ṣépè sọ́tà ó lè fi ìyàwó ẹ ṣe ọ̀tá fún ẹ tàbí ọmọ ẹ ó fi wá ṣe ọ̀tá fúnra wa ni bọ́lọ́run ṣe dá wa nìyẹn o ó lè jẹ́ àbúrò bàbá ẹ ló máa fi ṣọ̀tá fún ẹ bí wọ́n ṣe ń ràn fún ẹ pé àbúrò bàbá ẹ ló ń ṣe ẹ wọ́n ti ń ràn fún ọkàn pé wọ́n ló ń ṣe nìkan o bí àwọn olè kan ti rà má lọ lé àbúrò bàbá yẹn ni o bẹ́ẹ̀ ni wọ́n ti ń rìnrìn tiẹ̀ pé òun ti ṣe wọ́n fún lòmíì Ọlọ́run fún wa ṣọ̀tá fúnra wa ni àwọn bàbá yà àtijọ́ wọn ṣépè wọ́n á dira wọn protection náà fọwọ́ kan mọ́ mi mo fẹ́ sọ fún lè igi kan wà igi lásán tọ́lọ́run dá sínú igbó bàjẹ́ bá ń dà ẹ́ láàmú tó bá le jù kì í ṣàyẹ́dọ̀ àmú ẹni àmú lọ nígbà tá a wà kékeré tá a súnmọ́ àgbà wọ́n á forí ẹ̀kan igi yẹn kò sáàjẹ́ láyé tó bá fọwọ́ kàn wọ́n á lè kó ní mítìn kò tẹ̀lé pàjẹ́ ẹ̀mí ẹ̀ gbàgbé ẹ̀ mi ṣe babaláwo àwọn babaláwo mò ń sọ̀rọ̀ ẹ̀ ẹ ní sọ̀rọ̀ igi lásán ni o Ọlọ́run ti ṣe nǹkan ó bá ti forí kan báyìí kò sáàjẹ́ yẹn wọn kò láyàjọ́ o but tí ẹni tó bá fẹ́ múnú ẹ̀ tí ò bá ní agbára wọ́n ti pọ̀ mọ́ ẹ̀ kó tó gbé dé ọ̀hún but tó bá ti lè forí tó bá tájẹ́ ẹ̀tẹ̀ pé wọ́n rí kó jì rárá tó bá ti lè forí ẹ̀ kan kò sí Ọlọ́run dá sínú ogbó ni. èyí sì mọ́gi náà. báwo ni ìṣeré mọ̀ mo jókòó tàgbàlagbà náà. tó bá pè yín kọ́. ẹni sùúrù farabalẹ̀ bí ó náà tí mo gbé lọ forí kì í ṣe ọba dàda náà máa fi jáde pé bàbá Faleyimu forí wọn kọgi o pé àwọn ò ti lélẹ̀ rí o bàbá Faleyimu orí èèyàn ló fi ń kọgi inú igbó o. ẹni sùúrù tó ti àwọn bàbá yìí àtijọ́ ewu wọn ẹ̀rẹ́ lómi ìsìn 70 àti máa gbọ̀n 100 ó bá ṣe lọ sílùú òkè àwọn tí mo ti bá ná tó ti lọ sóko òkè àwọn èèyàn omi tó nìtì omi tó mìtì lẹ́mú bí tó ti ń sìn so bó ṣe rìn ẹ̀yìn kan tó wá tún gbalẹ̀ ẹ̀kejì tó bá fi kàdúrà ẹ̀ gbà lóòótọ́ lẹ́yìn náà bí tó lé lọ ni pé tí ò yé eyín nǹkan tó fi ń kó bá yín kàdúrà yóò fi gbà pásítọ̀ a máa sọ fún ẹ pé kó máa ṣépè fọ́ta fáyà ẹni tó ń ṣépè fún orí ẹ àjẹ́rí ọmọ kó ń ṣe ẹ́ orí ṣé ta ló fẹ́ dìfìtì inú ẹ̀ méjèèjì tó láti lọ múra sí ni òun ta ní ẹni tó rí ẹ tó lè ẹnìkan sápamọ́ sínú igbó ó wá ń bọ̀ ó rí ẹni yẹn tó wọ́n kó lè yìnbọn sẹ́ni yẹn kó pààyàn síbẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n rí ẹ orí adúmọ̀ lọ ń tiẹ̀ ó dẹ̀ rí ẹ ó mọ̀ bó ṣe lè gífù ẹ kò lè ṣépè sọ ó dẹ̀ ṣépè fún àjẹ́rí ẹ ìgbà ẹ ló ṣẹ̀ wá múra àfisílẹ̀ àtúwájalẹ́gba tó ti ń sìn wọn ṣépè fún àwọn àjẹ́ ìránṣẹ́ ló ń jẹ́ fún Ọlọ́run tó bá nímọ̀ débẹ̀ o kí wọ́n sọ yìí àwọn tó bá nímọ̀ débẹ̀ àwọn afá kan nímọ̀ débẹ̀ láwọn ṣéwù kan ó àwọn kan tó ń kó mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn Ọlọ́run ò lè tó gbogbo yẹn ẹlòmí a máa gbàdúrà ṣáá kò ní jẹ́ kéèyàn sùn lé síbẹ̀síbẹ̀ ogun ọ̀ṣẹ́ wa tó a máa yáwó Ọlọ́run ò lè tó gbogbo yẹn nǹkan tó wà ní tó bá súnmọ́ Ọlọ́run jẹ́ sọ fún ẹlẹ́ni wà níṣòro lẹ́yìn ìṣòro yẹn kò sí problem mọ́ ẹ lọ ka Bíbélì gbogbo àwọn tó súnmọ́ Ọlọ́run oníṣòro lẹ́yìn ìṣòro wọn ní nísìnyí wọ́n lọ church ogun tó ṣẹlẹ̀ sí ẹ bó ṣe ṣe ọmọ oríṣiríṣi máa ṣẹlẹ̀ eléyà ó ní ìsinmi lọ́jọ́ kan ẹ ní sùúrù wọ́n súnmọ́ Ọlọ́run o but guideline náà fún wọn dáadáa ẹ wò ó sì nígbà tá a fa bá gbàdúrà fún ẹ títí tó bá padà bá pé àfa àdúrà tó gbà fún mi kò mi máa rí nǹkan kan a ní wọn máa sọ Quran kalẹ̀ tàbí nǹkan tó máa sọ nìyẹn ok tó bá lọ bá àwọn born again pastor àdúrà tí mò ń gbà yóò máa gbà a nígbàgbọ́ ọtí tó nísìnyí nǹkan tó fẹ́ yọ ń bẹ̀ now Nàìjíríà ló ń dàrú yìí òun pé Sultan of Sokoto àtàwọn Christian Association ṣé wọn ò rí kù mo ní kó sọ Quran ṣé wọn lè sọ Quran lè fi sílẹ̀ àwọn tí gbàgbọ́ ẹ̀ tó ń gun aeroplane wọn lè gbàdúrà fún Nàìjíríà kílẹ̀ mọ́ ṣe bí ó wà ní bẹ́ẹ̀lì tó jíṣẹ́ Ọlọ́run sọ pé líwòye ọ̀la
ṣé wọn lè wọ́n fi ń gbá yín ni kí mo sọ fún yín wọ́n fi ń gbá yín ni ok Quran yẹn sì wọn ò rí sọ̀kalẹ̀ sílùú láyé àtijọ́ tí ìlú bá ń dà ló wọ́n lọ pa àwọn nífá nǹkan tó bá fẹ́ ṣe wọ́n á dẹ̀ ṣe gbogbo àṣekínni adéṣolúṣọ àtúnṣe ìgbà táyé mùsùlùmí kírísítẹ̀nì wà yìí sìn tán láwọn ń sọ Quran yẹn kalẹ̀ ìgbàgbọ́ òtó àrídán tí wọ́n pa òní Tinubu fi ń sọ fún wọn lọ́dẹ̀ kan wọ́n sọ pé àwọn gbàdúrà kan pé owó lòun fi ràjókòó yìí owó òun ní billions lẹ́yìn sọ pé ẹ̀ ń fa ayé àyè ṣe kìíní kankan owó ìjókòó yìí owó lòun fi rà ẹ̀gbọ́n tó ṣe é sìn à ń tọ́ra wa ní títí láéláé ni o kì í ṣe gbogbo wa ló máa gbọ́n o tí gbogbo bá gbọ́n kò sẹ́ni tó máa ṣe róòtù tó máa ṣe dẹ́rẹ́bà wọn. àwọn mú gòlè tán láyé. gòlè tán mú gòlè tán. bàbá ẹ̀ṣin wa máa sọ bó ṣe rí nìyẹn. Kindly subscribe to our YouTube channel, O2FM Lagos. Bye.